àwọn mọ̀lẹ́bí Chimamanda Ngozi Adichie ní àìbìkítà ilé ìwòsàn ló fa ikú ọmọ rẹ̀. Àwọn mọ̀lẹ́bí òǹkọ̀wé àgbáyé ní Chimamanda Ngozi Adichie ti fẹ̀sùn kan ilé ìwòsàn aládàáni kan nílùú Èkó lẹ́yìn ikú ọmọ rẹ̀ tó jẹ́ ọmọ ọdún kan àti oṣù mẹ́sàn-án. Ọmọdékùnrin náà, Nkanu Nnamdi, kú sílé ìwòsàn nílùú Èkó lẹ́yìn àìsàn ráńpẹ́ èyí tó da omi tútù sọ́kàn àwọn mọ̀lẹ́bí rẹ̀. Àwọn mọ̀lẹ́bí ọ̀hún ti fẹ̀sùn kan ilé ìwòsàn Irakie pé àìbìkítà wọn ló ṣokùnfà ikú ọmọ kékeré jòjòló náà. Lára ẹ̀sùn tí wọ́n fi kan ilé ìwòsàn náà ni pé wọn kò fún olóògbé ní afẹ́fẹ́ ìyẹn oxygen tó yẹ kó mí símú, bẹ́ẹ̀ ni wọ́n tún fún un ní oògùn oorun tó pọ̀ lápọ̀jù èyí tó mú kí ọkàn rẹ̀ ṣàdédé kọsẹ̀. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ti fi èròǹgbà wọn léde lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà tí púpọ̀ nínú wọn sọ pé Nàìjíríà ti ṣẹlẹ̀ sí ọmọ ọ̀hún. Ẹ̀wẹ̀, ilé ìwòsàn Irakie tí ọmọdé náà kú sí sọ nínú àtẹ̀jáde kan pé àwọn òṣìṣẹ́ ọ̀hún kò ṣe àìbìkítà kankan tó yọrí sí ikú ọmọ náà, ṣùgbọ́n àwọn bá àwọn mọ̀lẹ́bí Adichie kẹ́dùn. Ilé ìwòsàn náà ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ òṣìṣẹ́ ló ń tọ́jú àwọn aláàárẹ̀ lọ́dọ̀ òun. Àwọn òṣìṣẹ́ náà sì ń ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí àwọn ojúgbà àwọn míì lágbàáyé. Àtẹ̀jáde Irakie ṣàlàyé pé àìsàn tó ń ṣe ọmọ náà ti wọ̀ ọ́ lára dáadáa kí wọ́n tó gbé dé àkàtà òun, àmọ́ ìwádìí ń lọ lọ́wọ́ láti mọ òfin tótó ohun tó gbẹ̀mí rẹ̀ ní pàtó. Mọ̀lẹ́bí ọkọ Adichie, Antia Nwodu, sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ Arise TV pé ọ̀gá àgbà ilé ìwòsàn náà sọ fún Adichie pé oògùn oorun tí wọ́n fún ọmọ náà ti pọ̀ jù èyí tó mú kí ọkàn rẹ̀ ṣàdédé kọsẹ̀. Nwodu ti fẹ̀sùn kan òṣìṣẹ́ ilé ìwòsàn náà pé wọ́n fi ọmọ òun sílẹ̀ láì tọ́jú rẹ̀, wọn kò fún ní afẹ́fẹ́ oxygen, bẹ́ẹ̀ ni wọn kò ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe gẹ́gẹ́ bí ìlànà ìtọ́jú àwọn aláàárẹ̀. Mọ̀lẹ́bí náà sọ pé àìrí afẹ́fẹ́ oxygen mí símú ló ṣàkóbá fún ọpọlọ ọmọ náà tó fi tètè dákẹ́. Ọmọ tó dágbére fáyé náà jẹ́ ọ̀kan lára àwọn ìbejì tí Adichie bí fún ọkọ rẹ̀, Ivara Ezege. Láàárín wákàtí 24 tí ọmọ náà dé ilé ìwòsàn ló dágbére fáyé. Wàyí o, ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ pé òun yóò gbé ìwádìí dìde lẹ́yìn ikú ọmọ náà. Olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Èkó lórí ètò ìlera, Kẹ́mi Ògúnyẹmí, sọ nínú àtẹ̀jáde kan pé ìjọba ìpínlẹ̀ náà ti bẹ̀rẹ̀ ìwádìí kíkún lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó ní ẹnikẹ́ni tàbí iléeṣẹ́ kí iléeṣẹ́ tó bá jẹ̀bi àìbìkítà tàbí tàpá sí òfin bó ṣe yẹ kó ṣiṣẹ́ yóò fojú winá òfin. Lẹ́yìn náà ló rọ àwọn aráàlú kí wọ́n ṣọ́ra fún àhesọ ọ̀rọ̀ lásìkò tí ìwádìí náà ń lọ lọ́wọ́. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimos ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.